ẹ jọ ṣẹlẹ̀ wá confam kan tó wá pù ní Mẹ́kà ní yẹ because mi understand kan tó ń ṣẹlẹ̀ Mẹ́kà yẹn gbogbo àwọn tí mo rí fídíò wọn ọgbà gíran kí ló wá pù kò yé mi mọ́ ẹ bá àwọn kan tó ń ṣẹlẹ̀ Mẹ́kà ẹ̀yin aláàjì tó ń bọ̀ láti Mẹ́kà ní yẹ kí ló wá pù náà. Police kidnap Lamborghini Olofa Lamborghini tutu wáyé mo fẹ́ Lamborghini fufu dẹdẹ owó Dangote ìwúrọ sí mo fẹ́ níwájú kàmá owó lọ́nà bí ẹgbẹ̀rún lọ́jọ́ gbàdúrà wọn lọ́hùn gbàdúrà wà. Nigerians in Mecca. Ọlọ́run $700 million Lamborghini wáyé tutu fufu ṣáṣá wúrọ sí mo fẹ́ máa kọ́lé sórí omi fẹ́ máa ṣàfihàn omi sẹ́ wọ́n jẹ́ bá gidi káyì bọ́bọ́ yìí káyì ọlọ́gbàdúrà mi. wọ́n fẹ́ ṣàdúrà tó ṣe ní má sọ kó sí lọ́rùn o torí ẹ̀ kó o ti bẹ̀rẹ̀ kú ṣàdúrà rẹ kó o sì fọwọ́ àdúrà kó o fi bọ́jú mọ́ wàá sunkún sí lọ́rùn bí o torí ẹ̀ ti bẹ̀rẹ̀ kún yín o. irú owó Dangote mo fẹ́ o tèmi dà ẹlẹ́dàá mi bá mi gbé wá o irú owó Dangote mo fẹ́ o irú owó Dangote mo fẹ́ o ẹlẹ́dàá mi bá mi gbé wá irú owó Dangote mo fẹ́ Ọlọ́run gbé fún mi irú owó Dangote mo fẹ́ o. wọ́n ló paná bì ní kílódé kí ló wá gbé tí wọ́n ló paná bì ní ó yẹ kí ló wá mi lójú ìyá àwọn bàbá náà ilé ẹ̀ paná bì ọ̀fẹ́ wọ wájú àbí sọfẹ́ láwọn tó wà ń bẹ̀ kúrò ní àwọn tó máa fi fún yín ní kónú ẹ máa bọ̀ wọlé. Yeah, mashallah. wá gbàdúrà mi káwá wọlé àkàbá yìí wá gbàdúrà mi láàárọ̀ ilé ní Monday ọjọ́ ajé ọlọ́run gbàdúrà mi Lamborghini white tuntun ṣáṣá Lamborghini white kí n máa kọ́ tó wá sí gbogbo omi èkó kí n máa ra lẹ̀ sórí omi kí n máa san fíìlì ẹ̀ ọlọ́run gbàdúrà mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà ọlọ́ba máa lọ aburú jìnà gbogbo nǹkan tó wọ́n jẹ́ fún wálẹ̀ ọlọ́ba kó sáwọn ìjọba nínú gbogbo ẹ̀ tí bá dojú rú ọlọ́run ṣàánú wa kọ́nà wa wọlé àsìkò Ramadan yìí gbogbo nǹkan nítorí tí wọ́n gbẹ̀yìn tí wọ́n ẹ̀ ṣàánú wa a lè tọpinpin mọ́ a lè kọjú bá ọmọ ẹ̀ náà ni wọ́n ti fẹ́ a lè fẹ́ nítorí ẹ̀ ká fẹ́ mọ́ gbogbo ọmọ ẹ̀ náà lọ ń ṣakọ olódùkú lọ́nà àwọn fẹ́ gbalé lọ́wọ́ wa torí ọlọ́run wa ṣàánú wa Nàìjíríà ọlọ́run ṣàánú wa Nàìjíríà káyọ̀ ká bá bá ikú Nàìjíríà káwọ́ la kà báyìí láàárọ̀ Monday kùtùkùtù tí mo jí tí mo wà náà ẹ̀ gbàdúrà mi jọ ṣàánú wa ọ̀ lè gbà fún mi bọ̀ máa túrò di anybody láàárọ̀ yìí máa di wà lánàá yìí máa gbà fún mi ìyá àṣẹ. wọ́n ló paná bì ní kílódé kí ló wá gbé tí wọ́n ló paná bì ní. ربنا يبارك لك في ذلك بعد الدكتوره كده والكابتن علي يا رب وجانا ومحمد يشفيك يا ام علي شفت يا رب ربنا يشفيك يا رب العالمين ولا كده هو بيقول لك يا رب العالمين يا بابا انا اللي بقى يا رب العالمين يا رب العالمين يا حبيبي